ìyá fásitì gba fóònù lọ́wọ́ ọkọ ó sọ dẹ́ńkẹ́ ọ̀rọ̀ sí mi ló ṣe ẹ fẹ́ pa àwọn ọlọ́mọ ẹ̀gídẹ́ kan ṣóun ìfòkùnkùn dín nídìí ni ó sọ̀rọ̀ tí ó sọ tán èmi kọ́ mo pọn mọ́ àmẹ́mi mo gbọ́mọ dání jọ ọkọ mọ́ èmi mo kọ́kọ́ tọrọ fọ́mọ lẹ́yìn pé mo gbọ́ dání jọ ọkọ mọ́ kan tó pẹ́ tó jẹ́ ọkọ mọ́ ìkọ́ mọ́kànlá náà ti dé ọwọ́ mi ò kọ́ mọ́ gba mo jẹ́ ìfẹ́ lọ ìgbà tó mọ́ ń ké tó wá jí ọkọ mi lóru ọkọ mi ní mọ́ lọ mi ò lọ. Ó mà ṣe àǹtí ṣe wọ́n ní ọ̀rọ̀ tó bá kọjá ẹkún ẹ̀rín báyìí ni ìmọ̀ rí ẹ̀kan náà tí ẹ̀fọn wá sí bá mi sọ̀rọ̀ mo kọ̀ ibẹ̀ ni pé yàn sọ fóònù yẹn nù wá pariwo òun ti kú òun ògo ọkọ mi wá bí ikọ́ pé kémi náà kí ló fara kan balẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ pé kí n má sunkún o kò sí nǹkan pé kí n má dá ìyàfọ̀ wá sí lóhùn pé dírámà kan yẹn ni mo ní mo ti gbọ́ ìbòlẹ̀ wá wà ṣé kí n wá bá yín wọ́n ní mo ní kó má wá kí ló ṣe gan náà láì kan fún orúkọ tí àti bàbá ò sọ ẹ́ o pé ọkọ mi ṣe kọ́ ti fún mi báwo pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ alẹ́ yẹn òun gbé mi lọ ṣe mọ̀ pé òun ò ṣe cheat mo sọ pé ó rẹ̀ mí nígbà tí wọ́n dé mi ò tilẹ̀kùn sitting room àárọ̀ tó ń dé ọmọ wọlé wọ́n ti wọlé wọ́n á kanlẹ̀kùn bá ní wọ́n máa sùn nígbà tí wọ́n mọ bó ṣe ń ṣe wọ́n ṣe ní má sùn wọ́n máa sùn àgbàtẹ òun dẹ̀ lóun ò wá o òun dẹ̀ lóun ò ṣe gbá o òun ò dẹ̀ fẹ́ wá o lágbájá kan ló ti òun o ló ní kó má tọ́ ọmọ ń ta o èèyàn má tọ́ ọmọ nínú ilé ni o tòun mà bá wọn báyìí o tòun mà ṣe gbá báyìí o wọ́n ní food poison ọmọ òun jẹ food poison bíi ti báwo ibo ló mọ́ ti rí food poison ta ló fọmọ lóúnjẹ ta ló ṣe gbá oyin tí àwọn nǹkan táwọn tó ń fi sínú kíni kọ́ omi tó mọ́ mu òun lòún rà fúnra lára òun bó lọ́mọ òun ti wá rí food poison ibo lọ́mọ òun ti rí food poison òun lòún gbé lọ́wọ́ òun àlẹ́gbẹ̀ẹ́ tó ti gbé lọ́wọ́ ká ní wọ́n ṣe kíní kan wọ́n pe poison sínú ọmọ òun ni wọ́n ṣe gbá kan fún ọmọ òun ni wọ́n sọ pé dàbí pé poison ọmọ yẹn jẹ àgbá kan ni nígbà tó máa fi yá wọ́n ní ọmọ kékeré wọ́n tẹ́jẹ̀ ti ń jọ nímú ẹ̀ ẹ̀jẹ̀ ń yẹ létí ẹ̀ oúnjẹ lọ́wọ́ kó ń jáde tẹ́lẹ̀ ìyẹn ọyàn tó fọmọ náà ibo wà ní òun ti rí ọmọ òun ò tí ì máa jẹun ọmọ òun ò tí ì máa ṣe gbá tòun bá òun wò wọ́n kọ́ òun lọ́mọ wọ́n ti gbọ́mọ yẹn wọ́n ti lọ sí ọmọ wọ́n ti wá èmi ò rọ́mọ padà lọ́wọ́ wọn kí ló ṣẹlẹ̀ wọn lọ́mọ kó wà gbogbo ẹkọ tí mò ń sùn pátápátá orúkọ mi ló máa yẹn pariwo gbà tó tẹ̀ kan náà ọkọ mi ló bá ó ní kí ló ṣe é ìyẹ̀fọ̀ wá sí lókè mo ti gbé wálé wá báyàwó mi má rò ó pé o lè gùn gàràgàrà o má gbé ìyàwó mi gàràgàrà o kí ló ṣe é náà ṣé òun ló dokun ẹ̀mí ọmọ òun ni ṣé òun ló pa ẹ́ lọ́mọ ni kí ló ṣẹlẹ̀ ibi tá a ti ń sọ̀rọ̀ pé àǹtí Gàníyà lórí burúkú ti dé àǹtí Gàníyà má ṣàǹfààní ti dé àǹtí Gàníyà tó yẹ pé gbogbo ẹ̀wọ̀ ó ti dé ó ní mi ò sọ bódà mi ẹ ti slack bódà mi obìnrin ti kó yín ní fùtán bódà mi ìyàwó yín ti kó yín tán ìyàwó yín ti kó yín tán ìyàwó yín ti kó yín tán o kíní kan mo wà nínú yàrá bí mo ti ń wẹkún mu pé kí wọ́n lóhùn ọba irú ìwọ mo kóra mi sí yìí kí ló ṣẹlẹ̀ bó ṣe ń pariwo lọ́kọ mi lórí ọkọ mi kàn gbé ìgbà tí fún mi Gàníyà ṣé òun ló máa control lé mi fún mi ni ṣé ò ṣe èrè sórí ẹ̀ ò burú ó yá alẹ́ ilé yín ìkàrà àkọ́kọ́ mi gba létí ló fi wá bá mi nílé ìwọ wá gbà nínú ilé yìí kò ní gbà ẹ́ ajẹ́ wàá mú kó nínú ilé yìí bọ́dá mi gbá mi létí kíní kan àti ṣan tí mo dìde ìgbà tí mẹ́ta ni mo fún lẹ́ẹ̀kan náà mo wá fìdí ẹ̀ jalẹ̀ ọmọ ti láàárọ̀ mi ní kí ló dé Gàníyà kí ló ṣe é kí ló mú ẹ kí ni mo rà ń gbà ẹ kí ni nǹkan tí mo rà ń gbà ẹ tí mi sanwó ẹgbẹ́ àbí tó gbà kí ló wá dé kí ló dé tó fẹ́ pa mí kí ni mo rà mo ò tí ẹ̀rọ sípà burú ọkọ mi ni mọ́ mo kàn ń là mọ́ ni wọ́n gbà sí mo ní mi ní filẹ̀ mi ní fìgà àfi kó sọ nǹkan tí mo fi pọ̀ ọmọ yẹn fún mi ló tó máa sọ èmi ni mo kọ wọn bẹ́ẹ̀ ni èmi ni mo pa nìyẹn o tí ogun yín bá ṣe nǹkan tí mò ń wò yín ràn tẹ́ ẹ gbé ìràn àbá mi lóko ọ̀la
tó bí pé ó bímọ fọ́kọ mi tí mo gbà tọwọ́ tẹsẹ̀ tí mo tún yàrá sí kó dúró síbẹ̀ ẹni pẹ́pẹ́ sí o yàrá yẹn ni ó dé sí ṣé mo ní rárá kẹ́ tó lọ tún yàrá yẹn ṣe ebi yàrá mi ló wọ̀ ló dé sí tí wọ́n pé èèyàn ń bọ̀ kí ló wá dé kí ni mo rà ń gbá yín tí mi sanwó ẹ̀ṣẹ̀ wo gangan ni mo ṣe yín nínú ilé yín yìí tí mi sanwó ẹ̀ṣẹ̀ wo mo ṣe yín ọmọ Adéwálé Àyùbá ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe yín o tí mi sanwó tẹ̀fí ní kí n fò kí ni ṣé mi ni mò ń sọmọ ni Ọlọ́run ló ń sọmọ Ọlọ́run ló ń sọmọ èmi kọ́ ni mò ń ṣe ọmọ ṣe ti gbọ́ bí mo ṣe sọ wọ́n ṣàgbàdẹ lọ́wọ́ mi mo ṣàtì wèrè dání ló bá ń pariwo mo ti mọ̀ pé má kọ́ mi rí ti ẹ̀rù mọ́ mo wọlé tẹ́tẹ̀lẹ̀ mo ti ẹ̀ ń sunkún ni àǹtí ṣé mo ṣe wọ bedroom yẹn mo wẹ̀ mo wọ ṣòkòtò mi mo wọ tọ́ọ̀pù sí mo gbé fìlà mi lé lórí mo gbé kọ̀pù ojú mi mo jáde nígbà tó di bí mo tilẹ̀kùn mo sọ kí lè fẹ́ mú yàrá mi mo fẹ́ ti yàrá mi ọkọ mi nígbà wo nìyẹn dé mo ní mo fẹ́ tilẹ̀kùn yàrá mi ẹni tí ò jẹ gbé kò lè kú gbé pọ̀ mo máa tilẹ̀kùn yàrá mi ọkọ mi ní òkè mo mú kí dání ó ní kí n mú kí wàá gbà yẹn mo ní mi fi kí ilẹ̀ lọ tó sí yàrá ìyàwó ẹ̀ mo kú mẹ́ èmi jáde ń tèmi mo bá tèmi lọ àǹtí ṣe mo jáde gbogbo ọ̀rẹ́ mi kan lọ a máa rí ẹ ìbọ́lọ́kọ ẹ fún yàn lóyún ni mo ní òjò lẹ́bẹ̀ẹ́ kó lè bèrè question bàbá pé ìyẹn ń lọ mi láwọn ṣẹ̀sì mọ́ pọ̀rọ̀ ẹ̀yìn bí ìgbà ilé kan yóò di kan mo kúrò mbẹ gbogbo ọ̀dọ̀ mọ́mì mi lọ ọ̀dọ̀ mọ́mì mi ni mo wà mo sọ fún gbogbo tó ṣẹlẹ̀ fún wọn pé ọmọ ìyàwó mi ti kú ó ní ìyàwó ó kú bí ti báwo kí ló pa mo ní èmi náà mọ nǹkan tó pa mo sọ pé ó jẹ food poison ọmọ tó ti máa jẹun wọn lóyún nìkan làwọn fi sínú omi ẹ torí pé jọkùnrin ó lè jẹun jù wọn ni kò máa fi oyin original sínú omi ẹ ó ló tán ó lóyún náà eléyìí ìyá ẹ̀ náà fi oníyẹ́ ẹ̀ fi ń po tíì oníyẹ́ fi ṣe gbẹ bóyá wá rí food poison wọn ni irú èwo lélẹ̀ báyìí irú èwo lélẹ̀ báyìí mo wo mami ẹ máa wo ti níjà rẹ ẹ máa wo mo wá explain nǹkan tí Gani wá ṣe wọn ni mo dẹ̀ pé àsìkò ti tó táwọn máa lọ fi ọlọ́pàá mú Gani yẹn mo ní ẹ filẹ̀ mo ní mo ti dá sẹ́yà fúnfún ara rẹ̀ láyé ẹ̀ kò tún wá sílé mi mọ́ láyé ẹ̀ kò tún dá sọ̀rọ̀ mi mọ́ pé mo ní so ṣúọ̀ mo ní mo ti ṣúọ̀ mo ní kò sí wàhálà ìgbà tó ti bí ọwọ́ aago 6 mo ní mò ń lọlé pé mi ní kí n má lọlé kí n dó sódò àwọn mo ní mò ń lọ kọ sí nǹkan kan òjò sókó tó máa pàgbọ́n táwọn ìbá pọ̀ lórí ẹ̀ ń bẹ́ àti ṣe mo bá gbéra mo gbà lé mi lọ nígbà tí mo délé mo ṣílẹ̀kùn mo wọlé mo ti ra búrẹ́dì àti tíì dání mo ti pò kẹ́kẹ́kẹ́kẹ́ ó mú ọkọ mi ìyàkọ̀ mi ti dé àwọn fámìlì ọkọ ti pọ̀ nígbà tó di àárọ̀ ọjọ́ kejì wọ́n bá pè mí wọ́n jẹ́ máa ń forúkọ kan pè mí wọ́n pè mí ní ìyá ìrètí bó ṣe pè mí nìyẹn ìyá ìrètí mo ní point of correction èmi ìṣe ìyá ìrètí o tí mo bá ti bímọ ẹ forúkọ ọmọ mi pè mí nígbà tí mi sì ti bímọ nísìn ẹ pè mí níyàwó àbí kẹ́ pè mí lájìkẹ́ àbí Mrs. Adéwálé yes Mrs. Àyùbá ẹ pè mí bẹ́ẹ̀ ní màdà yín ló wá ní ìṣe bẹ́ẹ̀ àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ kan ní ìyá ọkọ mi ó sọ pé mo nà ó pé ìyá ọkọ ẹ̀ nà ó òun náà tún wá nà ó pé wá sí tí òun di bọ́ọ̀lù ó ní bàbá bá ní mi ìwojú rí gbà tí mo ti fẹ́ wọn nílé yín fọdún 8 jù bẹ́ẹ̀ lọ mo ti wà nílé yín mo ní tí Gani bá tún gbé etí ẹ̀ wá ní ìgbà màá máa gbà létí àfi ọjọ́ tó bá sọ fún mi ibi tí mo ti pa ọmọ tó lé mi ni mo pa bó ni mo ti pa kí ni mo ṣe mo fún ìyá ẹ̀ lóúnjẹ ni káyọ̀ gbé báyìí pàtó mo fún ìyá ẹ̀ ní poison ìyá ẹ̀ wà ní agbára poison lọ́dọ̀ poison ẹ̀ wá transfer sára ọmọ kí ni mo ṣe fún wọn gan kí ni mo ṣe fún ẹbí Àyùbá yìí gangan tẹ́lẹ̀ pé ikú mi gangan lẹ fẹ́ mi ní ṣùlọ́kà ni Ọlọ́run ló dẹ̀ ṣe ọmọ èmi kọ́ ni mò ń ṣe ọmọ àti ṣe ọ̀rọ̀ pọ̀ àwọn mò ń bọ̀.